jẹ́ kó yé wa pé lẹ́yìn rẹ̀ ìdájọ́ ló kàn. Ìdájọ́ wo ló dúró dè mí àti ìwọ nígbà tá a bá ṣe tán láyé? Èyí ni kó jẹ́ kó máa rókì lọ́kàn. Báwo lo ṣe ń ṣe sọ́mọlàkejì ẹ? Máa rò ó. Ìwà wo ló ń hù sára ilé àtàrà òde rẹ? Torí ìjọ ọjọ́ kan ń bọ̀ fífa òkú. Wọ́n wá máa sọ wípé bí o bá délé kí o kílé. Wọ́n ní bẹ́ẹ̀nìyàn bá dọ̀nà ó kéré ọ̀nà. Wọ́n máa gbọ́ òbí gbé ara mi. Ó dìgbà tá a bá ríra. Bẹ́ẹ̀ ni wọ́n ó máa sọ ní gbogbo ọ̀nà. Ìwòyí ìdún ta o àjọjẹ. Ìwòyí èṣí àjọ dámọ̀ràn o. Ìgbà tó dáná lówó dáríwó a ò rí mọ́. Bẹ́ẹ̀ ló ṣe máa rí èmi àti ẹ̀. Bá a fẹ́ bá a kọ̀ a ò ní jù sáyé ṣẹ gbọ́. Bá a fẹ́ bá a kọ̀ kò sẹ́ni tí ó jù sáyé. Bá a fẹ́ bá a kọ̀ a ò ní jù sáyé ṣẹ gbọ́. Bá a fẹ́ bá a kọ̀ kò sẹ́ni tí ó jù sáyé. Ilé o, ká má gbàgbé ilé. Ẹsẹ̀ mẹ́fà péré ni ilé o, ká má gbàgbé. Ilé o, ká má gbàgbé ilé. Sí Iyabo Oko. Sọ pé ó di kò ṣe. Ó pọ̀ gidi gan nítorí mi tẹ̀ mọ́ bí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ìyá dáadáa ni ọ̀rẹ́ mi ni wọ́n, ọ̀rẹ́ gidi náà jẹ́ sí mi. Ìyá dáadáa, Ọlọ́run mi kékeré náà dẹ̀ tún jẹ́. So mi tiẹ̀ lè sọ torí nǹkan tí màá fi mí sí wọn pọ̀ gan seriously. But Ọlọ́run ó nídìí tọ́lọ́run fi mú wọn sọ́dọ̀, á fẹ́ wọn ṣùgbọ́n Olúwa fẹ́ wọn, ó fẹ́ wọn jù wá lọ. Ikú ò jẹ́. Àdúrà wa ni pé k'Ọlọ́run fọ̀run kẹ́ wọn, kó bá wa tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Nǹkan tí mo ní láti sọ nìyẹn. Eré náà dẹ̀ tún jẹ́.
so mi tí ẹ lè sọ torí nǹkan tí màá fi mí sí wọn pọ̀ gan seriously but Ọlọ́run ó nídìí tọ́lọ́run fi mú wọn sọ́dọ̀ á fẹ́ wọn ṣùgbọ́n Olúwa fẹ́ wọn ó fẹ́ wọn jù wá lọ. Orúkọ mi ni Yèyé Tóyìn Babátọ́pẹ́ Adégbọlá JP. Òṣèré orí ìtàgé ni mí. Ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni olóògbé jẹ́. Ọ̀rẹ́ àtìgbà kékeré nígbà tá àti ẹ̀ tí ìmọ̀ bí tá à ń lọ àtijọ́ ń bọ̀. Èmi nìkan kọ́ àpọ̀ ní gbogbo àtàjọ bẹ̀rẹ̀ nígbà náà wọ́n wà níbí báyìí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ó ti fi kú ju gbogbo wa lọ. Ó ti lọ sùn. Mo dẹ̀ mọ̀ pé ó wà ní ọwọ́ ọ̀tún Ọlọ́run Elédùmarè torí pé Ìyábọ̀ èèyàn dáadáa ni. Inú ẹ̀ dà, kò ń ro burúkú sẹ́nikẹ́ni. Inú ẹ̀ ò dẹ̀ ń bàjẹ́ sí nǹkan rere. Kò dẹ̀ kì í jẹ́ èèyàn lẹ́sẹ̀. Kò kì í envy èèyàn láti ní Ọlọ́run ló gbé débẹ̀. Kò sì ń fẹ́ kíjà àbí aṣọ wà láàrin wa. Tó bá ti rí bí a ní irú èmi báyìí nígbà tí ń pariwo àti gbẹ́ni àwọn kan mọ́ jẹ́ ká já ọ̀rẹ́ mi kí ló fẹ́ fìjà ṣe. O ti bínú tí mo ṣe ò dáa má bínú èmi mo jẹ̀bi má bínú èrè ọ̀tí Ìyábọ̀ jẹ́ nìyí. Òun ló dẹ̀ jẹ́ kí torí pé tó bá yẹ pé ṣe ni announce officially ni ibi ò ní gbèsè tí gbogbo ayé mọ̀ bẹ́ẹ̀ but a sọ pé a fẹ́ kó jẹ́ family affair ló ṣe rí báyìí. Ìyábọ̀ ń jẹ́ kò kì í ṣe kẹ́ni má ní so ara tí mo máa miss tèmi máa miss lára ẹ̀jù ni pé tèmi bá ti bẹ̀rẹ̀ sí pariwo yáyáyáyáyáyá òun lomi tó máa ń calm me down so ìgbà tẹ́ni tó dẹ̀ ń calm me down jù sí ti lọ àfi kémi fúnra mi máa mú sùúrù pé buwala ti ń dàgbà. Fún mi báyìí àdúrà wọ́n máa bless omi wọ́n máa fún mi kò sí gbà ìṣòro tí mo bá wà tí n bá ti pe màmá mi báyìí mo máa ń dàbí Ọlọ́run mi ni ṣùgbọ́n kò sí nǹkan tí mo lè ṣe ikú ti mú wọn lọ. Àdúrà wa ni pé kí ẹ̀mí wọn kàn má fi wá sílẹ̀ kí wọ́n dúró tì wá nínú ẹ̀mí gbogbo àwọn ọmọ pátápátá tí wọ́n fi sílẹ̀ kí wọ́n dúró tì wá k'Ọlọ́run bá wa fi wọ́n sí afẹ́fẹ́ rí. Bí àwọn ò lè dúró ṣe wọ́n á ṣe jù bẹ́ẹ̀ lọ wọn ò ní fàìsàn ló gbà wọn ò ní kánjú kú ọmọ á tọ́jú àwọn náà wọ́n gbìyànjú gẹ́gẹ́ bí ọmọ àmọ́ wọ́n ní àìsàn ló ṣe é wò àárítọ́ lọ́jọ́ sí nígbà tó Ọlọ́run sọ pé òun ti dé kò sẹ́ni tó máa sọ pé ó ṣe ṣe bó ṣe ṣe Ọlọ́run jù wá lọ. Àwọn ọmọ yẹn àárín wọn ò ní dàrú ẹni tó jẹ́ aṣíwájú kó di àwọn ọmọ ìyá ẹ̀ mú kó di àwọn àbúrò ẹ̀ mú kó rí i pé òun ti gba ipò ìyá kì í ṣọ̀rọ̀ àkọ́bí mọ́sìn òun ti di ìyá àárín wọn ò ní dàrú o àwọn ọmọ wọn wọ́n á yàn wọ́n á yanjú gbogbo ibikíbi tẹ́gùn ti ń ta ẹnìkankan lẹ́sẹ̀ ní gbogbo àwọn tí Ìyábọ̀ ò fi sílẹ̀ sáyé lọ Ọlọ́run á bí àmì òróró òtura á bù síbẹ̀ ànírógun àkúfà lágbára lọ́wọ́ Ọlọ́run àdẹ̀ní láìsàn mọ́. Iṣu ti wá dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ. Iṣu dilẹ̀ lẹ́yìn àsunṣu jẹ. Torí náà, ẹja máa ṣe dáadáa. Ẹja yìí lọ́hùn, ẹja gbọ́ lọ́rùn ká. Ọlọ́run tí ó tóbi ni, tí tóbi rẹ̀ ò kó lákàwé ò kábíyèsí ò. Ọmọ ìyá ọ̀rẹ́ kan wà ọ̀rẹ́ lásán ọ̀rẹ́ kan wà ọmọ ìyá èmi àti Iyabo Oko ṣe rí òun ó jẹ́ nìkan tó máa ń ṣe kò fẹ́ ìjà àbí kò yí báyìí kò fẹ́ ìjà ó lẹ́mìí ìkónimọ́ra gan tí ò bá rí ẹ á wá ẹ kó béèrè ẹ tó bá béèrè yóò bó ló ti jẹ́ kí lọ́sẹ̀ tó tiẹ̀ béèrè mi ó ní kò fẹ́ ìbínú kì í dẹ̀ jà kò fẹ́ wàhálà rárá gbogbo àwọn ọ̀rẹ́ tá a bá rìn kò sẹ́ni tó lè sọ pé Iyabo Oko
ó ṣe báyìí sí òun rí tí èèyàn kan lè di pamọ́ pé èèyàn lè fi pamọ́ pé ó sẹ̀mí ìjọ kan báyìí àfi téèyàn bá ṣẹ̀ ló kù. So Iyabo Oko jẹ́ nìkan tó dá òun lé kó ká mi lára gan. Ṣe lẹ́yìn ikú wọn ṣùgbọ́n mo mọ̀ pé nǹkan tí ìyá mi ti ṣe sílẹ̀ kò lè parun. Mo mọ̀ pé nǹkan tí. Èmi ni àbúrò olóògbé, ọmọ ìyá ọmọ bàbá. Nǹkan mo lè sọ nípa àǹtí mi ni pé àǹtí mi ti lọ báyìí. Bẹ̀tì nínú ẹbí wa ó jẹ́ èèyàn kan tó gbogbo wa ń wò níwájú. Bẹ̀tì mo gbà yí pé lágbára Ọlọ́run tó fi èèyàn bíi tẹ̀ náà rọ̀pò toró jẹ́ nìkan tó kó ẹbí mọ́ra àti ọmọ ìyá. Tí mo dẹ̀ tún fẹ́ sọ náà ni wípé ọmọ rẹ̀ tó fi sílẹ̀ tó jẹ́ àkọ́bí kọ́mọ̀wò rẹ̀ gẹ́gẹ́ bí àkọ́bí bí ìyá rẹ̀ ṣe ń ṣe tó kó gbogbo àwọn ẹbí mọ́ra tó kábùrò mọ́ra tó kó ẹ̀gbọ́n mọ́ra tí ò sẹ́ni tí ò kó mọ́ra kó náà kó mọ̀ pé òun ti dàgbà báyìí kó kó àwọn àbúrò ẹ̀ mọ́ra. Bá a fẹ́ bá a kọ̀ a ò ní jù sáyé ṣẹ gbọ́. Bá a fẹ́ bá a kọ̀ kò sẹ́ni tí ó jù sáyé. Bá a fẹ́ bá a kọ̀ a ò ní jù sáyé ṣẹ gbọ́. Bá a fẹ́ bá a kọ̀ kò sẹ́ni tí ó jù sáyé.